Bísí ológe mo lójú lọ̀rọ̀ wà. Ọlábísí Ẹ̀dújọbí ló ń pèdè lọ́wọ́ lórí ètò yín ètò wa Bísí Ológe Show lórí MITV UHF 43 àti DSTV Channel 255. Ètò tẹ́tí ń wò nípa àwọn òde àríyá lóríṣiríṣi bí ìgbéyàwó, ọjọ́ ìbí, ìsọmọlórúkọ, àjọ̀dún, ìfilọ́lẹ̀, ìsìnkú àgbà, àwọn ìpolówó ọjà lóríṣiríṣi náà ò gbẹ́yìn o. Aago 8 àbọ̀ sí 9 alẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi lẹ́ẹ̀ máa bá ọmọ yín pàdé láwọn òde àríyá ti ilẹ̀ yìí àtòkè òkun lóríṣiríṣi lórí MITV. Fún ìpolówó ọjà yín ẹ pè sórí 0803 329 1869 àti 0812 158 4400 tàbí sórí ímeèlì wa bisiologe@yahoo.com. Bó sì jẹ́ lórí wẹ́bsáìtì wa www.bisiologeshow.com. Bísí Ológe. Siasa teskunu fi asusu. Siasa teskunu fi asusu. Umar ibn al-Khattab. Siasa nínú àwọn ṣùjá akẹ́ tí wọ́n ṣe nígbà pírẹsidẹ́ǹtì wọn lẹ́yìn anabi Muhammad. Yorùbá anabi mọ́ o. Ẹni ó bá Yorùbá anabi ó sọdún nírọ̀rùn. Nínú ìlú ńjọ́ náà àwọn èèyàn wàrà tí wọ́n máa ń tà wọ́n máa ń mí sí omi mọ́. Wọ́n fomi là á. Ìwà jásí pé ẹnu wàrà díẹ̀ náà ni ó wà ń bẹ omi làwọn èèyàn ń jẹ. Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu. Ó wá lu oníkó kan lu agogo káàkiri. Wọ́n kéde. Adisina wípé gbogbo ẹni tí omi bá pọ̀ ju wàrà rẹ̀ lọ yóò fojú balẹ̀ ẹjọ́ yóò sì jìyà. Wọ́n sì mọ̀ pé àṣẹ tí Umaru bá pa ẹni tó bá rúfin tó bá gbà mú ó ṣàgbákò. Gbogbo ìlú pa lọ́lọ́. Umaru sì ní kì í máa dá pàṣẹ nínú ilé tó bá pàṣẹ lọ́sàn-án tó pàṣẹ láàárọ̀ tó bá di lóru yóò máa rìn káàkiri àwọn èèyàn ní mọ̀ pé rìn kiri. Umaru wá jáde lóru. Ó wá rìn lẹ́gbẹ̀ẹ́ ògiri ilé kan. Àwọn ọ̀rùnkún ọmọ pa àwọn òtí wíńdò tẹ́yẹ́yẹ́. Wọ́n mọ̀ pé wọ́n ti wíńdò tẹ́yẹ́yẹ́ ní ìyá ọmọ tí ń ta wàrà nínú ilé yẹn wá ń sọ fún ọmọ rẹ̀ wípé ìwọ ọmọ mi jẹ́ kí omi ó pọ̀ mi wàrà tá a ṣe lálẹ́ yìí mọ́júmọ́ o. Allah. Gbogbo bí ìyá yẹn ti ń sọ fọ́mọ rẹ̀ bẹ́ẹ̀ ni Sayyidina Umaru president bẹ́ẹ̀ ni ń gbọ́ nǹkan tí wọ́n ń wí lójú wíńdò. Siyasatun garibi yalgabusu. Siyasatun garibi yalgabusu. Siyasatun garibi yalgabusu. Ẹ bá ń pariwo Allahu lẹ́ẹ̀mẹ́ta kí nǹkan kan má ṣe àlàáfíà gbogbo wa. Àwọn èèyàn pariwo Ọlọ́run dáadáa bí mo ti fẹ́. Ìwọ sì l'opportunity kan pariwo Ọlọ́run àwọn kan ń bẹ ní tẹ́ báyìí. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ru ẹlòmíì lọ tẹ́ báyìí ni. Ọlọ́run yẹn mo ní ọ pariwo rẹ̀ lọ kápá kalẹ̀. Adisina Sayyidina Umaru ń gbọ́. Àfa ìletò yìí. Lọ wábì kan jòkó sí mi láìkí bó ti ń lọ tó ń bọ̀ yẹn. Siyasatun tasikunu fi asusu. Siyasatun tasikunu fi asusu.
sẹ́yìn ẹ̀ṣẹ́ ń gbọ́n tí mo ń wí sà. Ni ọmọ wa ń sọ fún ìyá rẹ̀ wípé ìwọ ìyá mi pírẹsidẹ́ǹtì mà ti ṣòfin lánàá wípé a gbọ́dọ̀ mí sí omi mọ́ wàrà mọ́. A gbọ́dọ̀ mí sí omi mọ́ wàrà mọ́. Ẹni ó bá mí sí omi mọ́ wàrà ìyà tí wọ́n máa fi jẹ́rè. Allah 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 ẹni Allah ẹ wò yẹn ẹ wò Ọlọ́run fi bẹ̀rù Ọlọ́run sára ọmọ kò sí bẹ̀rù Ọlọ́run lára ìyá. Ìyá wa ń sọ fọ́mọ rẹ̀ wípé gbẹ́nu rẹ̀ dákẹ́. Gbẹ́nu rẹ̀ dákẹ́. Oní Umaru sófin. Ṣebí pẹ̀lú rẹ̀ lájọ wà yín àyìn, ṣé Umaru rí wa tí ń bẹ yín àyìn? Umaru rí wa náà. Yá dọ́gbọ́n sí bá àti máa dọ́gbọ́n sí ọmọ wa ń sọ fún ìyá rẹ̀ wípé Umaru ni ò rí yín, ọba tó dá Umaru ń rí wa. Pariwo náà. Pariwo Ọlọ́run dáadáa. Ó ní Umaru ni ò sí ń bí ni ò rí wa. Ẹjọ́. Ó ní Umaru ni ò rí wa, ọba tó rán Umaru ṣe rí wa. Umaru wa gbọ́ gbogbo ẹ̀. Ẹ wo ìbẹ̀rù Ọlọ́run tọ́lọ́run fi sára ọmọ. Gbogbo ẹ̀yin olórí wa tẹ́ wà lókè, ṣé bẹ̀rù Ọlọ́run ń bẹ? Ṣé bẹ̀rù Ọlọ́run ṣá? Báàrẹ̀ díẹ̀ bá ṣe yín pẹ́rẹ́, ó di ìlú èbó ni. Bẹ́ẹ̀ni díẹ̀ bá fọ yín, ó di ìlú òyìnbó ni. Bí nǹkan díẹ̀ bá ṣe yín, ó di ìlú òyìnbó ni. Bẹ́ẹ̀ bá sì dé, kò sí nǹkan kan tẹ́ ẹ máa wá ṣe ju kẹ́ ẹ wá padà mọ́ owó ńlẹ̀ lọ. Ẹ ń fi àjẹ àwọn aláìní, ẹ ń fi àjẹ àwọn mẹ̀kúnnù, gbogbo owó tó ní tó ń fi àjẹ àwọn aláìní. Ọlọ́bí Ọlọ́run ti ní ọwọ́ àjọ kan. Ọ padà sí bí Ọlọ́run ti ní ọwọ́ àjọ kan. Òmù wáyé, òmù aṣọ wáyé, òmù gangan wáyé, òhò ló wáyé, òhò ló padà síwájú Ọlọ́run. Mọ́tò mi 50 million mọ́ra, 100 million mọ́ra. Ilé mi 1 billion mọ́kọ́, ọba dìjọ́ kan ìjọ́ kan, ọ padà di abẹ́gbẹ́ ń bí gbogbo ẹ̀ náà ni. Ọmọ bọ̀tílé ọmọ rọ. Ṣáàmánù ló ń bọ̀ yẹn. Pírẹ́sidẹ́ntì ló ń bọ̀ yẹn. Babaláyé ló ń bọ̀ yẹn. Ó nígbà, ó ní táìm. Àsìkò ní. Gbogbo gìràgìrà tó ń ṣe yẹn wọ́n padà gìràgìrà rẹ̀ wọ́n ló sàárè ìjọ kan. Ó gan ló ní tó ìjáwé èèyàn gbádùn. Ó ti dájú jù, ó ti kálájù, ó ti lejú pájù, ó ti yàkájù. Gbogbo ń tọ́ ìyá yẹn fúngbà díẹ̀ ni bó bá dijọ́ kan aṣọ àtàṣọ funfun náà wọ́n fi gbẹ̀yìn rẹ̀. Ẹ pariwo aláwì. Ṣínà
يسيرها لقوم يعقلون. Tẹ́lẹ̀ mi máa ka iye tí asset tó ní láyé. Kò rántí mọ́. Ibi ọlọ́run kẹ́nu mi dé kò rántí gbogbo tó ní mọ́. Yarzuqu ma yasha'u bila hisab. A sì kí yẹn pọ̀, owó yẹn pọ̀ kò mọ iye òǹkà ẹ̀. Ilé yẹn pọ̀ kò mọ iye òǹkà ẹ̀. Mọ́tò pọ̀ kò mọ iye òǹkà rẹ̀. Gbogbo ẹ̀ náà ìjọ tó bá kú gbogbo tí wọ́n fi sin ò ní ju 7,000 naira lọ tó jẹ́ téèrù. Tọ̀yìnbó máa gbà. Síyáṣẹ́ tó lé gàrí ìyá nìkan búrúsù. Síyáṣẹ́ tó gàrí ìyá nìkan búrúsù. ó ti dájú jù. Síyáṣẹ́ tó Ọ̀rọ̀ kankan yẹn bá ẹ lẹ́rù. síyáṣẹ́ tó Bá a ti ń sọ̀rọ̀ yẹn lómi wọn pé àṣẹ náà ń sọ. síyáṣẹ́ tó Àṣẹ là ń sọ. Ta ló sọ fún ọ kó sùn ayé lónìí? síyáṣẹ́ tó Sọ̀rọ̀ láwọn tí wọ́n ń lọ tí wọ́n kọsẹ̀ tí wọ́n kú ni. síyáṣẹ́ tó síyáṣẹ́ tó ẹ̀ṣáṣú àlùfòlóṣù. Kábíyèsí mo fọ́ fún yín. Síyáṣẹ́ tó Ẹ wo bẹ́ẹ̀ ti farabalẹ̀ tẹ́ ń gbọ́ wá sí. ẹ̀ṣáṣú àlùfòlóṣù. Gbogbo nǹkan lèmi máa sọ ọ́. Síyáṣẹ́ tó Gbogbo nǹkan lèmi máa sọ. síyáṣẹ́ tó Èèyàn kan ò ní nǹkan tí ó fún yàn. síyáṣẹ́ tó Àwa torí páwọn olówó wà ń kalẹ̀ wọ́n á ran wọ́n ò ha wọ́n bá fún ẹ lówó náà ta ló sọ fún ọ pé òun ní òbí àbùkátà gbèsè ayé ẹ̀. síyáṣẹ́ tó Amèlé èmi gangan mo ní kúkú sí nínú Kùránì tó yẹ. Pọ́síkù mo fi àṣùṣù. Mbọ̀ olówó kankan ò lè fi mí pa o. Sáṣẹ́ ṣùṣù. Wà á fi mí pa kẹ̀. Ó lè fi mí pa. Sáṣẹ́ ṣùṣù. Torí nǹkan tó ní lọ́wọ́ yẹn èyí tó jù lọ ní Kùránì èmi dẹ̀ ni. Sáṣẹ́ ṣùṣù. Mi ni tó confam gan pàápàá. Sáṣẹ́ ṣùṣù. Ó yẹ kí n máa fún yín lóhùn yẹn yín àkókò mọ gbogbo Michael. Lórí kí n máa fún yín lóhùn yẹn. Lórí kí n máa fún yín lóhùn yẹn. Gbogbo àwọn táyé fẹ́ kó jù wọ́n ló kó pa kó lu kálẹ̀ yìí tó sùn ni o. Sáṣẹ́ ṣùṣù. Sáṣẹ́ ṣùṣù. Sáṣá Yẹ̀sù Sáṣẹ́ ṣùṣù. Màṣúṣù. Ẹ wo gbogbo ibẹ̀ ti fine. Kápẹ́ nínú Islam. Ó pọ̀. Adúpẹ́ gbọ́dọ̀